ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹ jẹ́ máa kí wa wípé a kú dédé àkókò yìí ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa kò ní di láṣẹ lẹ́dùnmarè ẹni rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. ṣé rí àwọn Yorùbá máa ń sọ pé àyùn ń lọ àyùn bọ̀ báyìí lọ́wọ́ yẹn náà àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà á lọ rí á bọ̀ rí ṣùgbọ́n ẹni bá ní ká má bọ̀ àní dé bá ń lé ìyẹn ń ṣépè o àdúrà ni tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ a lórí ìkànnì yìí ẹ bá mi ṣe àfọ́nà fídíò yìí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá mo kí yín o ẹ̀yin mùsùlùmí mo kí yín ẹ̀yin kìrìsìtẹ́nì mo kí yín gbogbo ẹ̀yin tó sì jẹ́ pé mẹ́tẹ̀ẹ̀ta abẹ̀ la bára wa nítorí pé àfẹ́jọ ọmọ àlè àfẹ́ fárẹ́ apá kan kádà kan sí mo kẹ́yin náà ilẹ̀ yóò ní bàjẹ́ ṣùgbọ́n mo fẹ́ rọ̀ wá ẹ má jà torí nǹkan kan tiwa ká fi tàbùkù bá àwọn kan tó kù kábíyèsí ọba Olúwo àti àwọn oníṣẹ̀ṣe wọ́n máa tún ti bẹ̀rẹ̀ báyìí kò síbi tí kábíyèsí ọba Olúwo wá lọ báyìí tí wọ́n wọ́ wọn oníṣẹ̀ṣe ńlẹ̀ o ìran bàbá wa ló newé ló legbò òyìnbó ló modernize tiẹ̀ tó sọ́dọ̀ ní ṣọ́ọ̀kì tó jẹ́ pé o ní kẹ́míkà lóríṣiríṣi ṣùgbọ́n àwọn bàbá wa direct from source ni gbogbo àwọn nǹkan yìí ni kábíyèsí ọba Olúwo bẹ́nu àtẹ́lù wọ́n wà níbi àpéjọ kan tí mo rí fọ́nà fídíò yẹn òun ni mo rí bí wọ́n ṣe ṣàkàwé rẹ̀ àwọn oníṣègùn wa ewé a máa jẹ́ egbò a máa jẹ́ fún yín o oníkálukú ló ní way of their own treatment why must we follow the òyìnbó kó tó di pé kábíyèsí wọ́n dèrò Canada bẹ́ẹ̀ ṣé wọn kì í máa gbòdì sí ṣé ṣọ́ọ̀kì ìgbàlódé náà ni wọ́n ń lò gẹ́gẹ́ bí oògùn láyé àtijọ́ kò síṣẹ́ abẹ pẹ̀lú gbogbo nǹkan ìrọ̀rùn ní bàdé òyìnbó ló gbéṣẹ́ abẹ dé kábíyèsí wọ́n ti ní káwọn ọmọ oníṣègùn wa náà lọ máa ṣiṣẹ́ abẹ nígbà tá a wá gbé nǹkan tí a lọ́wọ́ tá a yẹpẹrẹ rẹ̀ tá a gbé nǹkan àtọ̀húnrìnwá tá a gbé sórí tá a ṣàpọ́nlé àwọn nǹkan tá a ní báwo ni ó ṣe fẹ́ gbòòrò do you know how many people tí wọ́n ń lọ sí orílẹ̀-èdè India láti lọ gba ìtọ́jú àìsàn kan tàbí ìkejì ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì kì í máa ń ṣe ń léwòsàn
nítorí India ní àwọn oògùn tiwọn. Tá a bá ń sọ nípa ìlú tó ṣe ìṣẹ̀ṣe jù, ìlú India ni. Ìlú yẹn dẹ̀ ni wọ́n ti ń lọ gba ìwòsàn jù. Amẹ́ríkà kẹ̀, UK kẹ̀, Canada kẹ̀. Ẹ wo India, ẹ wo China. Ẹ̀sìn wo ni wọ́n ń ṣe jù ń bẹ̀? Ẹ̀sìn ìṣẹ̀ṣe wọn mà ní. Látara ìṣẹ̀ṣe wọn, nítorí pé àwọn náà ní oògùn tiwọn, ni wọ́n fi coin ní gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń wo àwọn ènìyàn sàn yìí, ni wọ́n fi coin ẹ̀ papọ̀. Àwọn oníṣẹ̀ṣe tiwa náà, àwọn ọmọ wọn ti ń kàwé kún. Ó ti ń fẹ̀ lójú, ó ti ń fẹ̀. Bíbẹnu àtẹ́lù wọn, wíwọ́ nǹkan tá a ní tó jẹ́ tiwa ńlẹ̀ kọ́ ló máa pọ́n wa lé. Kò pọ́n wa lé mọ́. Ó ń yẹ̀yẹ́ wa ní gbogbo ìgbà ni. Just as if we didn't have anything. Tó dẹ̀ jẹ́ pé gbogbo nǹkan pátápátá ló kún sí ilẹ̀ Yorùbá yìí. Kò sí àìsàn náà nígbà tí àìsàn wo ni wọ́n tì wá pamọ́lé. COVID-19 nígbà tó jáde, bàbá ìyá mi ó ti kú báyìí, kó lọ́n bá ń fọ̀run kẹ́ lọ́dún yìí. Over 100 ló sọ fún mi pé àrùn wo ni. Kò sí ohun tó ń já àrùn tí ò lóògùn bẹ́ẹ̀. Nígbà mo fi fọ́nrán fídíò bó ṣe ń sọ àwọn èèyàn eléyìí, akọ ògbóná leléyìí. Àná wọn tí wọ́n ná oògùn ẹ̀, okay, kí ló dé tí NAFDAC sọ this month tó parí October yìí, NAFDAC sọ wípé àwọn orílẹ̀-èdè tá a gbọ́kànlé tí wọ́n ń fún wa ní oògùn COVID-19 yẹn, wípé wọn ò tó gbọ́kànlé mọ́ o, nítorí pé nǹkan tí wọ́n fún wọn ò tó nǹkan. Tá a bá kọ̀wé kó tó di pé ó dé gan, wípé ní ìsinyìí o, àfi káwa náà wá máa ṣe oògùn COVID-19 tiwa níbí. Ó túmọ̀ sí pé NAFDAC gan mọ̀ wípé a lè ṣògùn tiwa níbí báyìí before kó tó di pé wọ́n lọ approve kọ́ lọ́ máa kóògùn yẹn wọlé wá. Many people submitted. Wọ́n submit bí wọ́n ṣe lè ṣe oògùn tó máa pa COVID-19. I have someone that messaged me then, tó tún jẹ́ Sàwáwù sí mi. Àjọṣetán ní institution ni. Tó dẹ̀ message mi, àwọn dẹ̀ ní oògùn, òun mọ oògùn tó jẹ́ pé ó lè kí ọ yìí kíní yìí o. Wọ́n ní Nàìjíríà la wà nígbà tó wá ti wá jẹ́ wípé àwọn tó wà ní ìlànà ìṣẹ̀ṣe wa gan, tí wọ́n ti ń bẹnu àtẹ́lu àwọn tí wọ́n jẹ́ bí oníṣègùn wa bẹ́ẹ̀ nípa tó ti ń bẹnu àtẹ́lu gbogbo àwọn nǹkan tá a ní nílẹ̀ Yorùbá. Báwo ni ìjọba ṣe fẹ́ tẹ́wọ́ gbà? Nígbà tí ìjọba ò bá ti tẹ́wọ́ gbà, báwo ni ìjọba ṣe fẹ́ tẹ́wọ́ gbà wọ́n náà? Because ìjọba ó gbọ́n nínú wọn gbọ́n lóde. They will believe that okay o, ìwọ tó ṣàpọ́nlé ìlú ẹ, táwa náà bá lọ pọ́n ẹ lé lápọ́nlé jù, wàá yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ wa. Olóṣèlú níjọba. Ìjọba tó máa bá Táyé ṣe, tá bá Kẹ́hìndé ṣe, òun náà ló máa bá Làbá ṣe, ló máa bá Dòwú ṣe, nítorí ọjọ́ kan ọjọ́ ọbí. Nítorí ọjọ́ kan tó máa kù wọ́n kó èèyàn kan, wọ́n mọ̀ pé nínú àwọn ọmọ ìyá mẹ́rẹ̀ẹ̀rin, ìkan náà á ṣe tiwọn. Láti ayébáyé, láti ilẹ̀ mọ́lẹ̀ láti ń gbà wípé kábíyèsí ọba ẹ̀sìn gbogbo ló ń ṣe. Bọ́lọ́mọlúdé ó gbọ́dọ̀ tẹ̀lé wọn. Bákògúndé ó gbọ́dọ̀ tẹ̀lé wọn. Bí ṣọ́ọ̀ṣì yẹ ó gbọ́dọ̀ lọ. Bí mọ́sálásí yẹ ó gbọ́dọ̀ lọ. Àti wá mọ kábíyèsí ọba Olúwo tìlú Ìwó bẹ́ẹ̀ wípé kò tẹ́ àwọn lọ́rùn bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn nǹkan tá a níyì, bíbẹnu àtẹ́lù ní gbogbo ìgbà ní gbangba, ó máa ń yẹ̀yẹ́ wa ni o.
ó máa ń sọ wá dá láìlágbára, ó máa ń sọ wá dẹni tí ò ní nǹkan ni. Kábíyèsí dẹ̀ mọ̀ wípé nílẹ̀ Yorùbá a ní nǹkan tó ju nǹkan gan lọ. Ọ̀làjú ni wọ́n fẹ́ fi gbá gbogbo ẹ̀ lọ́wọ́ wa. Ó dẹ̀ tún sì wà bá a sì ṣe ń sọ wípé ọ̀làjú ti gba most of things, ó tún sì wà níbi tó wà o. Àìrìn jìnnà làìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ o, ó sì wà níbi tó wà. Ẹ jẹ́ fún yín fọ́nà fídíò níbi tí kábíyèsí táwọn fúnra ara wọn tí wọ́n ti sọ̀rọ̀. Ẹ wá nǹkan ẹ gbìyànjú kẹ́ wo fọ́nà fídíò èsì délẹ̀ kẹ́ ẹ ti fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section. Bíbẹ́nu àtẹ́lu àwọn nǹkan ta ni, bíbẹ́nu àtẹ́lu àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe, bíbẹ́nu àtẹ́lu àwọn oníṣègùn kò ṣe wá ní dáadáa o. Àìdá ló máa ṣe lẹ̀ Yorùbá o. Àìdá ló máa ṣe lẹ̀ Yorùbá o, kò ṣe wá ní dáadáa o. Kò ṣe wá ní dáadáa o. Kò ṣe wá ní dáadáa o. Ẹ lọ wo fọ́nà fídíò yẹn. Bẹ́yìn ma àwọn ọmọ kéékèèké sí wọn máa ń pa ayé àtijọ́. Ayé àtijọ́ ìjọ́ mélòó lẹ́bi lè jáde? Àwọn bàbá tó wà ń bì mọ́. Ṣé ẹ lè jáde láyé àtijọ́? Ṣé ẹ lè jáde lọ bí kíbi láyé àtijọ́? Ọjọ́ báyìí lọ́jọ́ ilé, oòrùn báyìí oòrùn ilé, oòrùn ilé, oòrùn ilé, oòrùn pa wá. Oòrùn kan wà ọjọ́ 21 ní ọ̀gbọ́dọ̀ jáde. Ẹ lọ máa fi àwọn oògùn yín ẹ lọ fi ṣe bí àwọn oògùn èbó tó yẹ kó oògùn orí fífọ́. Ẹ lọ kọ́ pa surgery, ẹ tí ì ní surgery nínú babaláwo àti oníṣègùn tẹ̀ ń ṣe. Kò sí surgery bẹ́ẹ̀. Ẹ lọ ṣe yẹn ẹ ti advance ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ yín negativity ni. Gbogbo ẹ̀yìn kò sí nǹkan kankan àti tẹ́ẹ̀dà parí fún yẹn pẹ̀lú sọ́dọ̀ lówó. Owó tí bàbá yín náà yín èyí rí. Àbí ta ló mówó wá? Ṣé èbó kọ́ ló mówó wá? Tówó ẹyọ nìkan tá a máa ń rí lẹ́gbẹ̀ẹ́ òkun kọ́ ni a máa ń ná láyé àtijọ́. Fún mi ń sunkún fún ọ ní ẹwálẹ̀ lóògùn owó. Kò sẹ́nì kankan tó lóògùn owó ẹ̀yìn èyí ẹ lọ ṣiṣẹ́ ẹ lọ dáko. Ẹ lọ wáṣẹ́ ṣe. Sọ́ńbó ti rìtáyà o lọ kọ́ bí wọ́n ṣe ń wọ́n ṣe pé wọ́n ń ṣe télọ̀ ni. Àgbàlagbà kò sígbà tó dàgbà tó tó lè kọ́ṣẹ́. Àìlè kọ́ṣẹ́ ẹ̀kọ́ṣẹ́ ó fúnni lówó ju ìwé gan lọ. Ẹ lọ kọ́ṣẹ́. Kò sí òṣì kò sájẹ́ gángan nìkan àbòṣì ní sísì máa ń fòṣì ní pé ọba ti tọ̀lẹ̀. Ìmọ̀ gbogbo èèyàn lọ́bẹ̀ di babaláwo ní ẹ̀bí ń lọ di fáwọn kí á lè bá àparọ́ fún yàn kí á sì sọ pé kó wá sóògùn owó wo wọ́n gbọ́ lójú dáadáa ni wọ́n máa tọ̀ wọ́n lọ. Èyí tí wọ́n bá lè fi ṣe lẹ́yìn pé wọ́n ọ̀fẹ́ sóògùn owó ọ̀fẹ́ wágbára pípààyàn ní kò sí kí pípààyàn mọ̀ sí lábẹ́ rẹ̀. Èmi ò ṣébi ṣe nǹkan kan bẹ́ẹ̀ ṣe ń wò mí o. Àwa wá Ọlọ́run ọba ló rán mi ní tó sì rán mi sílẹ̀ Yorùbá. Wọ́n èyí tí rí babaláwo ọ̀tá ni wọ́n kéré sẹ́mi babaláwo èṣù gan tọ́jọ́ ga wọn. Níjọ Ọlọ́run dá baba ńlá mi ó ní kó fún ìbàlẹ̀. Ṣé ìta lójú nínú àwọn èmi àtẹ̀sùn? Àbí nígbà Ọlọ́run dá èèyàn kí ló sọ fún èṣù kó ṣe? Ó ní òpó ìbàlẹ̀ sẹ́mi nígbà àwọn èso máa lè. Ẹni tí mo ìbàlẹ̀ fún bàbá ńlá mi, ilé mi ọ̀wà lọ mo ìbàlẹ̀. À ń bèlè àjẹ́, oṣó, èmèrè àwọn ẹni wọn kéré ọmọ babaláwo. Abẹ́ ọba yẹn wà abẹ́ tèmi ni. Abẹ́ ọba babaláwo oníṣègùn orílẹ̀ ta yẹn ń gbé. Orílẹ̀ ta yẹn ń gbé. Táwọn ẹ̀la láṣẹ lórí. Àwọn ẹ̀yìn kẹ́rẹ́ ẹ má máa wo àwọn ẹ̀yìn òwò sí kí ẹ lè fi èmi lónìí sí wa. Oògùn kan ọ̀ràn mi. Ọ̀rọ̀ àfẹ́rí mi láì dá. Ẹ̀yà ẹ ló ń gbé wọn.
náà bá tètè jáwọ́ yóò bàjẹ́ fún ọdún kó sì wá ìran rẹ̀ parẹ́ nù. àwọn ọba tẹ́lẹ̀ máa ń ṣèyún tẹ́lẹ̀ máa bá ṣe kínní lọ́ba tí bá ń bọ̀ òrìṣà kò lágbára mọ́ àṣẹ tí ń bẹ lára ẹ̀ ké. àpadà sí burú ni babaláwo fẹ́fẹ́. kéèyàn máa sin ọlọ́run tẹ́lẹ̀ kó tó tó lódùmarè ọba kan ṣoṣo kí wọ́n á gbé ọ sípò ọba ìwọ ọba tó ọba lórí gbogbo òrìṣà tó yẹ pé wọ lọ ibi tó bá wọ̀ ló ní kí á gbóyún sàǹsì àwa ti pàṣẹ bóòsà àti gbé ọyá. yóò ti padà. tóun bá láṣẹ lórí ìlú ọ̀rọ̀ padà wọ́n padà. fún wa lẹ́yìn èyí ó ṣe di ipò ọba kí ẹ ti gbé ọ̀gá ọwá tó wá gbé e wá bo. ṣé àwọn babaláwo yẹn ni ó ń ṣe àwọn ọba yẹn lọ́nà o àwọn ni ó ń kó wọn sínú ẹgbẹ́ tí ọ̀dà ẹni ọba ẹni lọ lórí ìlú dandan ẹ padà ní bẹ́ẹ̀ bá padà yóò bàjẹ́ fún yín jù báyìí lọ. àwọn babaláwo oníṣègùn yẹn ní àní àpòyín sínú nǹkan bẹ́ẹ̀ bá kú táwọn ó gé yín wẹ́wẹ́ wọ́n làwọn ó sì kú ọba wọ́n máa gé wọn wẹ́wẹ́ ni o wọ́n máa gé wọn wẹ́wẹ́ ni o irọ́ ni wọ́n máa pa àwọn làwọn ó sì kú ọba wọ́n fi ọ wẹ́wẹ́ wọ́n fi ọ rẹ́sẹ̀ ká. èmi èmi lọ́wọ́ ní jẹ́ ríwẹ̀ padà sí ikú kan lè dé báyìí. wọ́n ti tẹ̀ wọ́n mọ́lẹ̀ wọ́n ti fi wọ́n ní ẹgbẹ́ tí wọn ò lè jáde mọ́. ẹ jẹ́ máa kí wa káàbọ̀ láti ibi fọ́nà fídíò eléyìí tí ẹ lọ wò yẹn ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí ẹ bá mi like ẹ bá mi share ẹ bá mi comment sábẹ́ comment section fún ìpolówó ọjà ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí láyọ̀ lápàdé láti ṣe Elédùmarè ó dàbọ̀. ètò kan ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá Olómi Ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n o. Olómi Ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan ètò kan tó tèmi létí ètò Olómi Ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé Àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rà kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní Olómi Ọgbọ́n.